rẹ̀rẹ̀ gbilẹ̀ ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ àkànbí dandan ojúde Bọ́lá fẹ́ fojú àríre kátẹ̀lẹ́ ní tó mú jọ̀nà ló tọ́ kí nàìjíríà lè túbà túnṣe la ṣe ń ké tọ̀tàn. ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ àkànbí dandan ojúde Bọ́lá fẹ́ fojú àríre kátẹ̀lẹ́ ní tó mú jọ̀nà ló tọ́ kí nàìjíríà lè túbà túnṣe la ṣe ń ké tọ̀tàn. Bágogo bá balẹ̀ tán àró kókókókó irun àjàbalẹ̀ wọn á mi ṣèkèṣèkè àró òsán balẹ̀ tán oró bàbá jìún wọn kì í fàjà kéde ìlú agogo ńlọba aládé púpọ̀ ọjọ́ Akọ́láwọlé Olukumo mo tún dé kóníkàlùkù súnmọ́ bí wàá fèsì gbọ́pọ̀ mọ́ òkun ọ̀rọ̀ lẹ́nu alálàyé ọ̀rọ̀ ṣé bí wọ́n ní tá a bá dákẹ́ dandan ní kíta ara ẹni ó bá ní dákẹ́ àròkàn ọ̀rọ̀ ló fẹ́ kún àsun dákẹ́ lọ́wọ́ ìran ọmọ táyé bá fẹ́ rúkàn ìgbé rárá ni wọ́n mú bọnu ọ̀rọ̀ ló ń kómokómo rò bọ̀ Yorùbá ronú kó rántí pé epo kéńkélé bojú omi jẹ́ òmùgbàgbà yẹn abínú jọmọ rẹ̀ sínú èrò tí a máa wá sábàámọ̀ lẹ́yìn ìwà ọ̀rọ̀ ó yẹ kó mọ̀ láti ìpìlẹ̀ yìí pé tínú òun bá rọ̀ kíá inú àwùjọ èrùn ní rọ̀bọ̀rọ̀ Yorùbá ronú ọmọ aládé ni ọ́ wájẹ kálámù létí rẹ̀ tán tún pa ẹlẹgẹ́ kalẹ̀ sí ọládé lọ sọ́jọ́ tí wọ́n bá ṣe adé orí rẹ̀ lọ tí wọ́n fìbínú náà tún pa ẹlẹgẹ́ rẹ̀ palu máa wà lókùnkùn ọmọ aládé ronú kó má bàa dín pàtẹ́pàtẹ́ tó ṣẹ́kù sọ́jà níjà ọjà tún tán ará ilé mi ò ṣe ni ènìyàn mi ò ṣe nìyàn tá a lè fi wá láàárọ̀ lásán bí kò gbọ́dọ̀ dẹ̀yìn bí ká tó fi kára wọn hàn kòkò lọ́tẹ̀ yìí olóbó ọ̀rọ̀ l'Akọ́láwọlé Olukumo mú wá tí mo fẹ́ ta gbogbo ọmọ Nàìjíríà. ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ àkànbí dandan ojúde Bọ́lá fẹ́ fojú àríre kátẹ̀lẹ́ ní tó mojú ọ̀nà lọ́tọ̀ kí nàìjíríà lè túbà túnṣe la ṣe ń ké tọ̀tàn. ọ̀rọ̀ Yorùbá ń pa mí lóminú mo sì ń ṣòjòjò ọkàn èmi ò mọ̀ bóyá ègún ọjọ́ kìíní àná tálàfin àólẹ́fẹ́ àtìrándìran Yorùbá gé ló ń ṣe mọ́ ọ lára Yorùbá tàtà mọ̀mọ́ ìyá rẹ̀ lọ́tà nítorí ohun tí wọ́n fẹ́ jẹ lẹ́nu bá ṣe pé ìdámọ̀ pé ṣe lòun wọlé mọ́ra rẹ̀ lórí bá má fìbínú fìwà ń wára fàkọyà ọmọ Yorùbá sì kíní lọ́dún 1963 pẹ̀lú olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọn lulẹ̀ ọmọ káàárọ̀ òjíire ṣèkejì lọ́dún 1993 pẹ̀lú olóyè Kásìmáwò Ọláwálé Abíọ́lá wọn lulẹ̀ ọdún ti kànràn Yorùbá o Yorùbá ò gbọdọ̀ lulẹ̀ mọ́ ní ọdún 2023 ó ti fi hàn wípé kí Yorùbá tó rírú àǹfààní ọdún 2023 ní ìtàn ìṣàkóso orílẹ̀-èdè Nàìjà ó dẹ̀yìn ọgbọ̀n ọdún t'Olúwa bá fẹ́ tàlọ́ba mímọ́ bá gbìmọ̀ràn pé yóò dọ̀gbọ̀n ọdún nínú orí tó ń fojú winá sáà yìí lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀mí ni òní dọ̀la tó ń dá oṣù mẹ́fà. ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ àkànbí dandan ojúde Bọ́lá fẹ́ fojú àríre kátẹ̀lẹ́ ní tó mojú ọ̀nà lọ́tọ̀ kí nàìjíríà lè túbà túnṣe la ṣe ń ké tọ̀tàn. ọmọ olóde tẹ lòṣùpá ọjọ́ kẹrìnlá tó yọ tí mò ń pariwo fún gbogbo ènìyàn kó lé irọ́ ni àgọ́ àlà àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olóṣèlú ń pa lẹ́yìn oṣù àkànbí igi tí a bá sórí fẹsẹ̀wọnsẹ̀ kan ò sí nígbó ọba táyé rọ bí agogo ló fa síwájú Bọ́lá Àkànbí ọmọ Tinubu mọ̀nà odò kẹwọn tarara lẹ̀ táwọn ìlú ńláńlá lágbàáyé ti mú mi tẹ̀síwájú kíto lórí tẹlẹ́mù nílẹ̀ yóò síra tẹ̀lẹ́ ní ọba Ìlúmọ̀rí pẹ̀lú Olúmọ̀nà ọjọ́ ti pẹ́ tí ọkọ Olúrẹ̀mí ti ń pàwọ̀ òyìnbó jẹun kò fọ́mọ́mọ́ ìyálọ́jà lọ́wọ́ rí aṣíwájú Bọ́lá Tinubu ṣèṣàkóso ìpínlẹ̀ Èkó látọdún 1999 lèkó ti bẹ̀rẹ̀ sí ní rápẹ̀rẹ̀ ìtẹ̀síwájú tóun ti mùdùmùdù ètò ìjọba àwarawa ètò ọrọ̀ ajé tóun tààbọ̀ ìpínlẹ̀ Èkó tó mọ́yá lórí ló sọ ìpínlẹ̀ Èkó dàkúkọ gàgàrà lórílẹ̀‐èdè Nàìjíríà òpópó ìpínlẹ̀ Èkó tó mọ́ roro iṣẹ́ owó aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ni tá ò bá ní parọ́ fúnra wa Àkànbí kì í sọ lóṣèlú òun gangan là bá máa pè lóṣèlú táwọn jẹ̀wẹ́wẹ́ olóṣèlú ń ṣe aṣíwájú ní ohun tájà fi ń jẹ̀kọ́ tó fi pamọ́ sábẹ́ ewé ẹ jẹ́ kí bàbá mú un jáde kí wọ́n fi bá wa tó gbogbo Nàìjíríà. ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ ó ṣe rẹ̀rẹ̀ gbilẹ̀ àkànbí dandan ojúde Bọ́lá fẹ́ fojú àríre kátẹ̀lẹ́ ní tó mojú ọ̀nà lọ́tọ̀ kí nàìjíríà lè túbà túnṣe la ṣe ń ké tọ̀tàn. oko ní ti kún ilẹ̀ ní tẹ̀pà ènìyàn tí a fọ́ọ̀mù onígèrèsè ìpínlẹ̀ bàbá rẹ̀ ò sí Àkànbí ṣoore fún kẹ́mbẹ́rí sanjọ́ aṣíwájú ṣoore fátọ̀hún rìn wá ènìyàn wọn mọ̀ ọ́ lóore èmi ló wá dé tọmọ Yorùbá sọra wọn dájú gbọ́n òun tí ò mọ ìyẹn agbádá ńlá
ẹni tó lòdì rẹ̀ faṣọ ìbora tọrẹ fún tó bínú kábẹ́bọ̀ kó dà sákìtàn ọjọ́ tí òrìnrìn bá múrù wọn tí wọ́n padà sákìtàn láti kó aṣọ alágànnẹ́ láyé àpérú wọn tẹ ò bá mọ̀ àkàrà òǹpà ló káwé ẹ̀kọ́ gìrì káfíyàn kan sẹ́yìn gan ní dáyẹn gan lára ogun abẹ́nú rúkèrúdò lórílẹ̀‐èdè nàìjà tó gẹ́ aṣíwájú bọ́lá ahmed tinubu la tó fi ṣe ogun rán tí kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà àti tẹ̀sìn òun la ò bá jẹ́ ká gbà láàyè haúsá ti ibo àti ìran yorùbá ẹ jẹ́ ká gba àwọn olóde ìdẹ láàyè ká lè bọ́ lọ́wọ́ ayé bí ẹ má jẹ́ ká sòṣèlú ẹ̀ tanú orílẹ̀‐èdè nàìjà lè gòkè àgbà. ó ṣe rere kílẹ̀ àkànbí dandan ojúde bọ́lá fẹ́ fojú àríire kátẹ́lẹ́ ní tó mọ́jú ọ̀nà lọ́kàn kí nàìjà lè tún bá túnṣe láṣẹ òkè kankan. ọmọ yorùbá tó bá ń bínú orí aṣíwájú abẹ̀yìn ẹ̀ fọwọ́wọ́nú ẹ̀jẹ̀bùrí àwọn olùgbẹ́bẹ̀ ẹ ṣe ìrántí pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kólẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì láyé ẹ jẹ́ ká fọ́ọ̀mù olódòdó láàyè ó sáré nàìjíríà kára ó lè dẹdẹrú tọmọ. bí orúkọ fọláṣadé ọmọ tinubu òjò tó jẹ́ alọ́jà fún gbogbo nàìjíríà pátá ńlá Akolawole Olukumo fọrẹrẹ fáyé ṣèyí tinubu prince ọmọlé gbogbo wọn ló ké gbàjarè kágbà àkànbí láàyè. ẹgbẹ́ ẹ̀dì aṣíwájú group taj àwọn gan polongo fáyé alhaji muslim ayinde akínsànyà olúọmọ tó jálága fún gbogbo ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ èkó alhaji sulaimon kúdẹ́lẹ́tì tó jẹ́ gbàkejì ẹgbẹ́ alhaji mustapha adékúnléṣégò alhaji gani ayinde kókó zaria ńkọ́ ẹ bá mi kí alhaji àgùgẹ̀ní ìṣítù ìdòwú oníkòyí bíntílayé rafiu basọ̀run abidjan gbogbo wọn ni wọ́n ń pariwo wípé aṣíwájú nìkan ló lè sọ̀rọ̀ ilẹ̀ yìí kó lè rójú ẹ bá jẹ́ ká gbọmọ onílẹ̀ láàyè. ó ṣe rere kílẹ̀ ó ṣe rere kílẹ̀ àkànbí dandan ojúde bọ́lá fẹ́ fojú àríire kátẹ́lẹ́ ní tó mọ́jú ọ̀nà lọ́kàn kí nàìjà lè tún bá túnṣe láṣẹ òkè kankan. kọ́ládé abọ́rẹ̀ abu tẹ́lẹ̀sì ńkọ́ bàbá làmú latif ẹja lónìbù àtàlájì tùráyà ọ̀nàlà gbogbo wọn pátá ló ń pariwo lọ́gùn tantan pé aṣíwájú bọ́lá ahmed tinubu ló lè ṣe ọ̀tá tó jẹ́ alága ẹgbẹ́ ní cms tòun ti pẹ́pẹ́ àjí ìsúlẹ̀ lọ́fì jùbìrí ìlú àṣàrà ìlú ọmọ kábíáwú wàlátàgíwá ọmọ gíwá lọ́bálẹ̀ndé mọ̀nsúrù àṣàkẹ́ gbogbo wọn pátá ló ń lọ́gùn tantan owó labí ọmọ sítàgbé níjòrò èkó kò sọ́ba lójú ọlọ́bùn kò sọ́ba nídòsùnmú owó labí ló wà ń bẹ̀ mohammed lawal shuko gbogbo wọn ló ń pariwo wípé aṣíwájú bọ́lá ahmed ọmọ tinubu ló lè sọ̀rọ̀ lẹ̀ ìkórojú akọ́láwọlé ọmọ oníkẹ́ olùkùmọ̀ mọ́kẹ́tó ẹ jẹ́ ká gba kíkanjú akọni ènìyàn láàyè. ó ṣe rere kílẹ̀